Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore ajẹ́ ìjẹtan Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín gbé. Allahumma amin. Lórí ọ̀rọ̀ wípé tí àmírò tí ó bá kéde wípé ọjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ Ramadan, tí èèyàn kan bá yí padà wípé ìṣe ló yẹ kí wọ́n pa ẹni tọ̀hún pẹ̀lú hadith tí wọ́n quote náà tí bàbá wa Imam Ogbomosho kọ́lọ́hún kó bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn tí wọ́n sọ. Màá fẹ́ kí a jọ wo fídíò yìí kó tó di wípé mo tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi. Bismillah. Nǹkan Sókótó nìkan ni òun nìkan ló lè dìklẹ́ àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Tẹ́lòmíì bá tún dìklẹ́ àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán in tó ń sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwa mùsùlùmí Nàìjíríà. Ẹ̀sìn wa sọ pé kápá ẹ̀sìn wa sọnù òfin ẹ̀sìn wa lákàáyí. Wọ́n kí n parí ẹ̀ báyìí ẹgbẹ́ àdìsí ilé dáadáa. Abu Sa'id al-Khudri ló gba àdìsí wa lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àdìsí yẹn abàní Sahih Muslim àdìsí 1000. Náà ṣe rí kí Ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí bàbá wa Imam ìlú Ogbomosho. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, hadith Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu, òun ni wọ́n lò láti fi sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ṣùgbọ́n màá ṣàlàyé ṣe rí nínú Islam. Àkọ́kọ́ òun ni wípé a lè fẹ́ràn èèyàn, ṣùgbọ́n bá a ṣe lè wù kí a fẹ́ràn èèyàn tó, ṣe rí òdodo ó ní láti wà nínú ẹ̀mí wa ju ẹni tí a fẹ́ràn lọ. Tí ọ̀rọ̀ bá wá dàrú, tí a bá rí pé ọ̀rọ̀ yìí fẹ́ dàrú, bí ọ̀rọ̀ yìí ṣe fẹ́ dàrú yìí, kódà bó jẹ́ pé ẹni tiwa òun náà lẹ́ni ọ̀rọ̀ yẹn fẹ́ dàrú lórí ẹ̀, a ní láti sọ òdodo tó bá wà ní abẹ́ ẹ̀. Hadisi ọ̀hún òun náà ni hadisi tí mo sọ síwájú lẹ́ẹ̀kan yẹn pé Sa'id al-Khudri òun náà ni ó gba hadisi yẹn wá wípé izabu yìí li khalifatayn faqtulu al-akhar minhuma. Tí a bá ti ṣe bẹ́yà fún khalifa kan, ìyẹn ni wípé gbogbo wa ti jọ panupọ̀ yìí pé ẹni báyìí ni ó máa jẹ́ khalifa wa, òun ni ó máa jẹ́ olórí wa, òun ni ó máa jẹ́ adarí wa. Lẹ́yìn ìgbà yẹn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ tún wá wọ́n kóra wọn jọ tí wọ́n tún sọ wípé àwọn ń búra fún èèyàn kan, pé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ búra fún yẹn ẹni tọ̀hún ó ti jẹ̀bi ikú. Ṣe rí ìgbà míì máa ń wà, ṣe rí presentation ó mátà nínú gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe pátápátá. Ṣe rí tí a bá lọ wo Nigeria Constitution section 41 nínú Nigeria Constitution tó jẹ́ section 41 of Nigerian Criminal Code Act, ẹ rí wípé nǹkan tí wọ́n kọ síbẹ̀ òun náà ni ọ̀rọ̀ treason. Ṣe rí nígbà tí MKO Abiola tí wọ́n ka ìbò MKO Abiola lásìkò Babangida, tí wọ́n kà á tí wọ́n rí wípé MKO Abiola gangan òun náà ló wọlé, torí pé ìbò ibì kan ṣoṣo ló kù tó yẹ kí wọ́n kà ní àsìkò yẹn. Ṣùgbọ́n gbogbo wa pátápátá la mọ̀ pé MKO Abiola ló wọlé. Nígbà tí wá di àsìkò Abacha tí MKO Abiola tó declare ara ẹ̀ as a Nigerian president, Federal Republic of Nigeria, kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí? Wọ́n gbé, wọ́n fi treason wọ́n fi gbé. Treason tó sì gbé yìí nínú Nigeria Criminal Code section 41 life imprisonment ni òun náà ni àbí death penalty, ó depend lé bó bá ṣe wá. Bẹ́ẹ̀ náà ni òfin yìí nínú Islam. Òfin yìí ẹ̀pá yìí kì í ṣe wípé kí ẹ kàn mú kí ẹ kàn pa á, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ni àdìsí ń sọ. Òfin ni òfin tá a ṣe sílẹ̀, òfin ẹni tó bá hùwà báyìí, òfin nǹkan tí a máa ṣe fún ẹni tọ̀hún, òun náà ni wípé pípa òun náà ni. Ṣùgbọ́n kó tó di pípa yẹn à ń láti kọ́kọ́ investigate, kì í ṣe pé ká mú kápá ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ni wípé ǹjẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí ni nǹkan tí àwa ń lò?
àkọ́kọ́ ni pé Nàìjíríà ò kìí ṣe Islamic State. Ìyẹn ló fà á tó fi jẹ́ wípé Sultan ti Sokoto, kí Ọlọ́run kó bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn, Sultan Sokoto yìí Amiru ni wọ́n ń pè é. Amiru sì rèé ó yàtọ̀ sí Khalifa. A ní láti mọ méjèèjì sí ara wọn. Khalifa òun ni a ruler of the ummah, ẹni tó jẹ́ adarí ìjọ, ẹni tó ṣe wípé tí a bá disobey ẹ̀, disobedient yẹn ó equal sí rebellion, ńṣe ló máa dàbí act of terrorism, nítorí pé òun ni adarí, òun náà ni olórí, ẹni tó ń darí Islamic State. Nigeria ò ṣe Islamic State. Tá a bá sọ pé Amir, tá a bá pè èèyàn ní Amir, ẹni tí a pè ní Amir yìí gúrùpù òun ló ń darí ẹ̀, bí a mọ́ṣáláṣí or movement or a local community. Irú ẹni bẹ́ẹ̀ tó bá pàṣẹ tẹ́lòmíì bá sọ pé nǹkan míì lọ́dọ̀ ẹlòmíì, irú ẹni tọ̀hún kò tọ́ sí pípa. Ìyẹn ni àfáàwá Ibn Taymiyyah rahimahullahu ta'ala kí ni nǹkan tó sọ. Ó ní hukmu bila shurutihi, hukmu bila shurutihi batil. Ó ní gbogbo ìdájọ́ tí a bá ti rí àwọn conditions ẹ̀ kí ó pé, irú ìdájọ́ bẹ́ẹ̀ wa ò gbọ́dọ̀ máa sọ nípa ẹ̀ nínú ìlú. Kí ni àwọn conditions tó láti pé kí a tó sọ pé a fẹ́ lo irú ìdájọ́ tí Imam sọ yìí? Ó ń láti jẹ́ wípé state tá a wà under Islamic State ni, under Khalifa òun náà la wà, ṣùgbọ́n ní Nàìjíríà tá a wà yìí a sì ní under irú eléyìí. So irú ìdájọ́ bẹ́ẹ̀ batil, a kì í lò ó nírú ibẹ̀ yẹn. Ìyẹn ni Ibn Taymiyyah rahimahullahu ta'ala ló fi sọ wípé hukmu bila shurutihi batil. Ìdájọ́ tí conditions ẹ̀ tí ò pé, irú ìdájọ́ bẹ́ẹ̀ a ò gbọ́dọ̀ lò ó. So therefore irú ọ̀rọ̀ tí Imam sọ yẹn kò ń ṣe ọ̀rọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe ìdájọ́ wa. Nítòótọ́ hadith tí wọ́n quote, hadith èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni. Ṣùgbọ́n ní ìparí ọ̀rọ̀ mi, ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, ṣe rí òfin Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Tí èèyàn bá wo òfin Ọlọ́run, nígbà míì tí a bá gbé òfin Ọlọ́run ọba kalẹ̀, ó lè máa dàbí nǹkan tí ò dáa ní ọ̀dọ̀ wa. Ẹ jẹ́ ká wo òfin Nigeria Constitution. Òfin Nigeria sọ fún wa wípé ẹni tó bá fi bóyá screwdriver ló mú lọ́wọ́ tó fi gba 10 naira, ebi ń pa á, ebi yẹn wá ń pa á, ó ti wá wò pé òun ti káàkiri látàárọ̀, òun ò rẹ́ni fún òun ní owó, ó wá wò pé jẹ́ kí n dá ọgbọ́n, ó wá mú screwdriver, ó fi sọ pé ó yá fún mi ní 10 naira, ńbẹ̀ yẹn tó bá fún mi máa gún ẹ. Ẹni tó ń wá fún ní 10 naira, ó wá gba 10 naira yẹn láti lọ fi ra oúnjẹ jẹ. Ọlọ́pàá wá mú. Kí ni nǹkan tí Nigeria Constitution tó sọ? Irú ẹni bẹ́ẹ̀ death penalty àbí kí wọ́n sọ sínú ẹ̀wọ̀n gbére. Ẹ wá wo òfin Nigeria again. Ẹni tó kó owó ìlú jẹ, ó kó 400 billion ìlú ó kó jẹ. Hospital tó yẹ kó ra equipment sí kò rà sí. Àwọn èèyàn ń kú lójoojúmọ́. Security kò equip wọn. Orí títì kò ṣe títì. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣokùnfà nǹkan tó ń pa àwọn èèyàn lójoojúmọ́. Constitution wa sọ fún wa wípé embezzlement nìyẹn àbí money laundry, wípé irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó wà fún kò ju ọdún 2 sí ọdún 5 lọ. So ẹni tó fi plier àbí screwdriver tó fi gba 10 naira wọ́n á ní value owó yẹn kọ́ làwọn ń wò, but bó ṣe fi gbà á òun làwọn ń wò. Ẹni tó wá gba 400 million ṣé yẹn ò pààyàn ni? Ṣé yẹn ò rán mi èèyàn légbodò? Kí ni òfin Islam wá sọ? Ṣé ẹ rí ẹni tó gba 400 million? Nǹkan tí Islam sọ ni pé a ní ìdá tí investigate ọ̀rọ̀ ẹ̀, nítorí pé ebi kọ́ ló ń pa á, ó lè nìyẹn jà, à ń láti gé ọwọ́ ẹ̀ ni. Ṣé ẹ rí ẹni tó gba 10 naira, à ń investigate, tó bá ṣe pé ebi ló ń pa á, à tún wá owó fún ni. Ṣé wá wò èwo ló dáa jù nínú òfin tọlọ́hun àti òfin ti ara ayé? So tá a bá wá gbé òfin kan wá, ìyẹn ni pé a ò gbọdọ̀ gbé òfin wá láì wo ìṣesí ìlú wa. Al-hukmu bila shurutihi batil. Ìdájọ́ tá a bá máa gbé sílẹ̀ tí ò bá ti sí conditions ẹ̀, tí ò bá ti pé, irú ìdájọ́ bẹ́ẹ̀ a ò gbọdọ̀ lò nínú ìlú. Wípé ẹni tí Amir Sultan Sokoto
tó bá declare pé ọjọ́ báyìí la máa bẹ̀rẹ̀ àwẹ̀ tí èèyàn kan bá sọ pé rárá òun ò bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ yẹn pé ẹni tọ̀hún kí apá bọ́ọ̀tìl irú ìdájọ́ bẹ́ẹ̀ kò bá ọmọ lórílẹ̀‐èdè wa ọlọ́run ọba yóò ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi